Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Orí òní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn Kayegbo ni mo mú wá sí ìgbọ̀yìn láti kàn ní Gigawa. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọmọ ọdún 13 kan gbẹ̀mí ara rẹ̀ lẹ́yìn tí wọ́n nà ní ìpínlẹ̀ Kaduna. Ènìyàn kan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn 5 mìíràn farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Akekoo Binrin kan gbẹ̀mí ọmọ tuntun Jojolo ní ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ní Fasiti Gigawa. Wọ́n ti sọ awakọ̀ kan sí ẹ̀wọ̀n ọdún 4 fún ẹ̀sùn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àjọ EFCC yabo Ilegbe àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Nasarawa, wọ́n gbé àwọn 3 lọ. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, jẹ́ kí adé òkè lọ́run fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yìí bàbá màgánà, àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV, Gigawa rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́, ya àwòrán, so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o. 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV. Gigawa rédíò, a máa retí yín o. Prison 24 TV, Gigawa rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV, Gigawa rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ ọdún 13 kan gbẹ̀mí ara rẹ̀ lẹ́yìn tí wọ́n nà ní ìpínlẹ̀ Kaduna. Ọmọdékùnrin ẹni ọdún 13 Wisdom Ashimu ti gbẹ̀mí ara rẹ̀ ní agbègbè Ugwan Micro ní ìjọba ìbílẹ̀ Ṣíkún ní ìpínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù karùn-ún ọdún yìí, lẹ́yìn tí ọmọ iléeṣẹ́ ológun kan àti àwọn ọmọ ẹgbẹ́ Civilian Joint Task Force ní agbègbè náà ṣe olóògbé ọ̀hún bí ọṣẹ́ ṣe ń ṣe ojú. Olóògbé Wisdom ni wọ́n ní ó jí ẹgbẹ̀rún 10 náírà tí ó jẹ́ ti alábàágbé wọn. Alábàágbé náà tó ń jẹ́ ẹni ọdún 16 ló pe ọ̀rẹ́kùnrin rẹ̀ tó jẹ́ ọmọ ológun níbòdì camp ní ìlú Port Harcourt tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Rivers. Wisdom tó ń ṣe ìdánwò ọlọ́dún 3 kékeré ní ilé ẹ̀kọ́ girama ni wọ́n lù kọjá ààyè tí ó sì darí padà wá sílé lẹ́yìn tí ó gba ìtọ́jú ní ilé ìwòsàn kí wọ́n tó rí òkú rẹ̀ níbi tí ó sùn sí lẹ́yìn ìkúlé wọn ní ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Mansa Hassan ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ènìyàn kan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn 5 mìíràn farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ tí àwọn 5 mìíràn sì farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìkóríta Kópò ní òpópónà másosẹ̀ Onitsha sí Nteje sí Ọ̀ka ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣe sọ, ó ní ìjàmbá náà ló wáyé ní àárọ̀ kùtù ní ọjọ́ Ajé Monday látàrí yíya ọkọ̀ sílẹ̀ níbi tí kò tọ́. Ó ní awakọ̀ bọ́ọ̀sì kan ló gbìyànjú láti ya ọkọ̀ mìíràn sílẹ̀ kí ó tó lọ kọlu ọkọ̀ yìí tí ó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó Margaret Onobe tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní àwọn ọkọ̀ tó lùgbàdì ìjàmbá náà ní ọkọ̀ akérò bọ́ọ̀sì Toyota Delica pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ N2N116ZK àti ọkọ̀ bọ́ọ̀sì àdáni Toyota Diana tí nọ́mbà rẹ̀ jẹ́ ACA 529XA. Onobe tó gbẹnusọ fún adarí àjọ náà Adéoyè Ìrẹ́lẹ́wì
ní ọkùnrin 3 àti obìnrin 3 ló wà nínú ìjàmbá ọkọ̀ náà. Ó ní àwọn 5 ló farapa tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn Boromi Mission Onitsha tí wọ́n sì ti gbé òkú olóògbé lọ sí ilé ìgbókùsí. Akẹ́kọ̀ọ́bìnrin kan gbẹ̀mí ọmọ tuntun jòjòló ní Ilegbe àwọn akẹ́kọ̀ọ́ ní Fasiti Gigawa. Akẹ́kọ̀ọ́bìnrin kan ni wọ́n ní ó ti gbẹ̀mí ọmọ ìkókó jòjòló tí ó bí ní Ilegbe àwọn akẹ́kọ̀ọ́ ní Federal University Dutse ní ìpínlẹ̀ Gigawa. Akẹ́kọ̀ọ́ náà tí wọn kò sọ orúkọ rẹ̀ ló ju ọmọ ìkókó náà láti orí ilé alájà 3. Ọmọbìnrin náà ló bí ọmọ òun sí ilé ìwé wọn kí ó tó jù ú sílẹ̀. Agbẹnusọ fún Fasiti náà Abdullahi Bello fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ajé Monday tí ó sì ní àwọn ti fi tó àwọn aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ náà létí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ náà. Wọ́n ti sọ awakọ̀ kan sí àwọn ọdún 4 fún ẹ̀sùn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ilé-ẹjọ́ Magistrate sọ̀kalẹ̀ sí Yaba ní ọjọ́ Ajé Monday ti sọ awakọ̀ kan Adeniyi Moses ẹni ọdún 27 sí ẹ̀wọ̀n ọdún 4 látàrí pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Samsung tí owó rẹ̀ tó $1,500 Onídàájọ́ Patrick Nwaka ló gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lẹ́yìn tí ó rí pé Adeniyi jẹ̀bi ẹ̀sùn olè tí wọ́n fi kàn án. Gẹ́gẹ́ bí ẹni tó wọ́ wá ilé ẹjọ́ Thomas Nurudeen ṣe sọ pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ló tako òfin ti ìpínlẹ̀ Èkó ti ọdún 2015. Nwaka wá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé kí ó lọ lo ọdún 4 ní ọgbà ẹ̀wọ̀n. Àjọ EFCC yabo Ilegbe àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Nasarawa. Wọ́n gbé àwọn 3. Àjọ EFCC ni wọ́n ti fi ẹ̀sùn kàn pé wọ́n yabo Ilegbe àwọn akẹ́kọ̀ọ́ tó wà lẹ́yìn ọgbà ilé ẹ̀kọ́ ní Nasarawa State University Kefi tó wà ní agbègbè Angwa Karim tí wọ́n sì gbé àwọn 3 tí wọn kò tí ì mọ̀ lọ. Lára àwọn akẹ́kọ̀ọ́ náà sọ ní ọjọ́ Ajé Monday pé àwọn ọkùnrin kan ló bẹ́ wọnú ọgbà Ilegbe àwọn ní aago 2 òru tí wọ́n sì pàgídínà àlàáfíà àti oorun àwọn látàrí ìpàróòrò tí wọ́n ní àwọn ń ṣe. Ìròyìn tó jáde ní ọjọ́ 1 oṣù kọkànlá ọdún 2023 ní alága fún àjọ EFCC Ọlá Olúkóyèdé pàṣẹ pé wọn kò gbọdọ̀ máa mú àwọn ènìyàn ní òru. Àwọn akẹ́kọ̀ọ́ náà tẹ̀síwájú pé wọ́n wọ inú ilé àwọn pẹ̀lú ipá tí wọ́n sì fipá gba àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ àwọn kí wọ́n tó gbé àwọn 3 lọ. Nígbà tí wọ́n bá agbẹnusọ fún àjọ EFCC Délé Oyèwálé sọ̀rọ̀, ó ní òun kò tí ì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àwọn yóò ṣe ìwádìí lórí rẹ̀. Oníkùbá ìrọ̀ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òní Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Gigawa káfíńrì pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò arédè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Gigawa rédíò tó kalẹ̀ kà sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Gigawa rédíò a máa retí yín o. Prism 24 TV Gigawa rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prism 24 TV Gigawa rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé